Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ẹ ṣáà ṣe mọ̀ pé bó bá ṣe ń lọ náà nígboro ayé la máa ń mú wá fún yín. Ẹ tún wá gbọ́ tuntun lẹ́nu Rẹ̀mí Àlùkò bó jẹ́ pé ó ṣe aṣọ lójú eégún àwọn ọ̀rọ̀ kan tí àwọn ènìyàn ti ń gbépò yẹnu káàkiri láti bí ọdún bíi mélòó sẹ́yìn, ṣùgbọ́n ó ti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà báyìí. Ó ní wípé lóòótọ́ lòun jẹ́ èèyàn tí wọ́n ń pè ní glaucoma patient, ìyẹn ni pé ojú òun kò fi bẹ́ẹ̀ ríran dáadáa, ṣùgbọ́n òun kò gbà kí eléyìí kí ó mú àdínkù bá ọjọ́ orí òun àbí kó mú àdínkù bá bí òun ó ṣe ṣe ilé ayé òun. Ó ní pé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òun ṣe kíni òun ni òun ń dojúkọ lábẹ́ tí kò sì sí ẹnikẹ́ni tó mọ̀ ọ́n, ṣùgbọ́n òun kò gbà kí ìṣòro yìí kó borí òun. Ó ní wípé lóòótọ́ pé ojú òun kò rí bó ṣe máa ń rí tẹ́lẹ̀, ṣùgbọ́n òun dúpẹ́ fọ́lọ́run torí pé òun tọ́jú ara òun, bẹ́ẹ̀ lòun dẹ̀ dúró tóun dángájẹ́ láti má jẹ́ kí irúfẹ́ wàhálà tó ń ṣe òun yìí kí ó jẹ́ ní tí yóò jẹ́ ohun ìjákulẹ̀ fóun. Ó ní wípé ní àsìkò tí òun ń wá ọlà lọ́wọ́, tí òun ń wá orúkọ, ó ní ìgbà kan rí ó ní wọ́n ti fi ìgbà kan fún òun ní oògùn kan tí wọ́n pè ní àmúdó, eléyìí tí wọ́n fi máa ń tan obìnrin, tí wọ́n fi máa ń bá wọn jọ ní àjọṣepọ̀ papọ̀. Ṣùgbọ́n ó ní pé nígbà tí òun kọ́kọ́ bí àkọ́bí òun bí obìnrin, ó ní ibi ìgangan lẹ̀rọ Ọlọ́run ti ba òun tóun fi lọ rẹ̀ wípé kóun ó yá pìwàdà, kóun má ṣe irúfẹ́ nǹkan báyìí torí ó ṣeé ṣe kí ẹ̀san padà wá ké lé orí ọmọ tòun. Ó ní nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní kọrin, ó ní kò sí ní tó ń jẹ́ social media, wípé orí àwọn nǹkan tí kò ní ìtumọ̀ lòun máa ń náwó lé lórí, pé owó tí òun ti run sí orí àwọn nǹkan tí kò ní ìtumọ̀ ó kò ní kèrémì, tó jẹ́ pé wọ́n ní gbogbo òye àwọn ní àsìkò yìí kò sí kankan náà tó gbé wípé ọ̀tọ̀ níbi tí ó yẹ kí ó ná owó sí o. Ó wá níṣẹ́ rí orin tí òun kọ yìí, òun gba orin yìí gẹ́gẹ́ bí ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run ni, nítorí wípé àti ṣe iṣẹ́ orin láti fi ṣe àṣeyọrí, ó ní kì í ṣe nǹkan tó kéré rárá. Ó ní lóòótọ́ wípé olórin ni bàbá òun, ṣùgbọ́n òun ò kọ́ iṣẹ́ orin lọ́dọ̀ bàbá tó bí òun lọ́mọ, ṣùgbọ́n ẹ̀bùn ni òun ní láti ọ̀dọ̀ Ọlọ́run. Torí èlò òun ṣe máa ń sọ wípé òun ò kì í kọ́ èèyàn lórin, torí wípé kò sí àsìkò kankan tóun fẹ́ fi jókòó láti lè máa kọ́ àwọn ènìyàn lórin. Ní àsìkò tí òun sọ yìí, tóun ṣe ń dàgbà bọ̀, tóun ṣe wà nínú àdúgbò, ó ní òun ṣì kéré dáadáa o. Ìgbà yẹn gangan ni òun ti wò wípé dàbí ẹni wípé òun gba ọ̀nà àrà ọ̀tọ̀ láti fi máa kọ fújì tó yàtọ̀ sí ti Síkírù Àyìndé Barrister àbí Àyìnlá Kollington, Wàsíù Àyìndé, Marshal, Ṣẹ̀fíù Àlàó, Àlàbí Pasuma, Ṣínà Àkànní. Ó ní òun wò wípé dàbí ẹni wípé òun lè gba ọ̀nà àrà yọ, kí òun tún ṣe bẹ́ẹ̀, kí òun mú àwọn kankan nínú ohun tí àwọn ará bíi ti ń ṣe tí wọ́n ti jẹ́ ará àṣáájú o. Ó wá ní pé ṣe rí Òbésèré nìkan náà ló jẹ́ ìkan gbòógì nínú àwọn eléré fújì ládùúgbò òun lásìkò tóun sọ yìí. Ó ní wípé ó jẹ́ ìkan nínú àwọn tí òun jókòó tì, tí òun sì ń bojú wò wípé òun fẹ́ dà bí lágbájá. Ó ní ṣe rí Súlè Àtàwérè àti Àlàó Màláíkà náà, ó ní àgbà ọ̀jẹ̀ làwọn náà nídìí iṣẹ́ olórin tí òun sì kó wọn jẹ dáadáa, tóun gbà tiwọn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó ní bó ṣe jẹ́ wípé ojú òun kò fi bẹ́ẹ̀ ríran dáadáa, òun ò jẹ́ kí eléyìí kí ó da ìgbésí ayé òun dúró, bẹ́ẹ̀ lòun ò sì jẹ́ kó òun ò gbà láyè, òun fi gbogbo ìgboyà fi gbé. Òun lè fi rí wípé òun Rẹ̀mí Àlùkò òun sì wà títí di ọ̀la, tóun ó dẹ̀ máa wà lọ títí láéláé. Ọ̀rọ̀ yìí náà ni Rẹ̀mí Àlùkò tan ìmọ́lẹ̀ sí lórí ìgbà tí wọ́n bí pé kí ni tó ṣe lójú tó jẹ́ pé ó ti sọ̀rọ̀ yìí tí ó fi yàn sí gbogbo ayé. Ilé ìtàn ẹ̀ka sáré mú wá fún yín fún ti sáà yẹn. Bá tó rí nǹkan míì tàlérò wípé ó yẹ kẹ́ ẹ gbọ́ sí, àmọ́ tọ̀ yẹn wá.